ó tún kí n káàbọ̀ sórí ètò yín tó wa àti òwe Yorùbá. Ẹ múnú wa dùn, ẹ sì mú orí wa yá pẹ̀lú àwọn ìbéèrè tí ẹ ń béèrè, tẹ́ ń pè mí, tẹ́ sì ń tàkótó ìbéèrè yín lọ́lọ́kan òjọ̀kan. Mo ti sọ fún àwa tí à ń béèrè ìtàn ti Ọbàtálá, ẹ ní sùúrù. A bá ti parí ètò yìí báyìí, òun náà ló kàn. Kì í ṣe tá a lè sọ ní ọjọ́ kan. Bí ẹ bá gbàgbé ibi tí a bá dé, Alaafin Abiodun Adegoolu ti rẹ́yìn Gaa ó pa Gaa, wọ́n sì lé àwọn ọmọ Gaa kúrò nílùú. Bí wọn ò tiẹ̀ lé wọn, àwọn gan náà sá torí pé ṣe mọ̀ wípé àṣebàjẹ́ wọn ló ṣe bí tòun là ń àṣe burúkú kó ara fún. Àwọn náà mọ ibi tí wọ́n ba ilẹ̀ jẹ́ dé, ó sì ń rọ gbogbo ẹ̀yin tágbára wà lọ́wọ́ rẹ̀ nídìí òṣèlú láàrin ìlú ti níbi gbogbo ẹrù tàtúbọ̀tán. Fọ́nrán kan ṣoṣo ó ní gbogbo agbára, ẹ̀yin kíyèsí, gbogbo àwọn tó bá ń ṣe agbára lò nílùú lórílẹ̀ fọ́nrán kan ni wọ́n máa ń dì mọ́. Tí fọ́nrán yẹn bá sì ti lè já páú, agbára bọ́ lọ́wọ́ àwọn ọmọ Gaa, wọ́n dẹni tó ń sá káàkiri. Ẹ wo bí òde ṣe rí láyé ọ̀gá wa Sani Abacha, pẹ́rẹ́ tágbára bọ́ lọ́wọ́ ẹ̀ rí pé gbogbo àwọn alágbára tí wọ́n rò pé kò sí táwọn ò lè ṣe, you know me, you know who am I, go and kill him, gbára bọ́ lọ́wọ́ wọn. Tániwọ́ náà rọ̀ mọ́ òfin ṣe bí. Tí a bá ti lánàá, a lè lónìí o, bàbá sì lónìí, ọ̀la wa ń mì lẹ́sẹ̀. Abiodun Adegoolu ṣe dáadáa, ó dá ọ̀pọ̀lọpọ̀ oko tí wọ́n ti gbà, tí àwọn ọmọ Gaa àti àwọn àtẹ̀lé Gaa ti fi agbára gbà lọ́wọ́ àwọn Ọ̀yọ́, ó dá padà. Ó sì dá ògo Ọ̀yọ́, ó dá padà. Ṣùgbọ́n ẹ̀yin náà ẹ wo àwọn ọṣẹ́ tí Gaa ti ṣe. Gbogbo agbára ilé ti ń lọ ọlẹ̀, kò sí agbára mọ́, kò sí ìfẹ́ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sá kúrò nílùú, wọ́n ti sá lọ ẹ̀yìn odi. Abiodun Adegoolu ló fi òpin sí òwò ẹrú. Wọ́n sọ fún wa mú ní ìlú kan wà, à ń pe orúkọ yìí ní Apòmù lónìí, ṣùgbọ́n kì í ṣàpòmù ló ń jẹ́ nígbà náà. Arákùnrin kan ọmọ Ilé Ifẹ̀ ni, ọmọ ilé Gẹ̀ẹ́sì ni. Ilé tí bàbá wa Ọ̀jájá ti jáde, ibẹ̀ ni a ti bí ọkùnrin ọ̀hún. Wọ́n ń pè ní Ọláàrọ́dẹ yìí ọmọ ọba ni. Nígbà mo tiẹ̀ ti sọ pé ọmọ Gẹ̀ẹ́sì tí mo níbi tí bàbá wa ti jáde, bàbá wa Àkàndé Ẹnìtàn Ògúnwùsì, ibi tí wọ́n ti jáde, ẹ rí wípé ó fi hàn pé ọmọ ọba ni. Ó du oyè Ọọ̀ni, kò rọ́ba jẹ. Nígbà náà àwọn wo ló ń jọba? Òjò sí ìtọ́ba ń wá láti Amẹ́ríkà, láti London, láti Canada. Mo sì fẹ́ kẹ́yìn bàbá wa, ẹ̀yin gómìnà wa, ẹ kíyèsí. Àṣà wa ń fẹ̀gbẹ́ wọ́lẹ̀ lọ pẹ̀lú àwọn ọmọ ọba. Ọmọ ọba ni wọ́n lóòótọ́. Ẹ mú wọn, tẹ́ gbé wọn dégbó tán, agbé kòkò dégbó tán tó dẹni ẹbọra. Jáfìyẹn lẹ̀ tí mò ń sọ ti yé wa. Nígbà náà béèyàn bá du ọba tí ò bá rọ́ba jẹ, ó gbọ́dọ̀ fìlú lẹ̀ ni. Irú ẹ̀ ni ti Olúfì tó padà wá jẹ ọba ní Gbọ̀ngán. Olúfì Arọ̀kọ̀dìjà, ọmọ Aláàfin ni lọ́yọ̀ọ́. Now nígbà tí ó ti di pé Ọláàrọ́dẹ ò rí ọba jẹ, ó kúrò nílùú. Ó lọ sí inú igbó kan, inú igbó ni, kò lórúkọ, inú igbó ni, ará ilẹ̀ Ifẹ̀ ni, Ifẹ̀ ló nílẹ̀ ẹbẹ̀, ó sì ń ṣọdẹ. Ó ní ibi tá à ń pè ní Àsúndẹ. Kí là ń pè lásúndẹ? Àsúndẹ tàbí ìlébà. Àsúndẹ níbi tí à ń sùn nígbà tá a bá ṣọdẹ lọ. Àsúndẹ à ń pè kan náà ní ìlébà. Tí èèyàn bá lọ mẹ́gàn tó bẹ̀rẹ̀ sí í gbin nǹkan, á níbì kan tí ó lébà sí, tí ó kọ abà kékeré sí. Lọ́pọ̀lọpọ̀ ìgbà kí ni wọ́n fi ń kọ ìmọ̀ ni wọ́n fi ń kọ, àti ewé àti igi ẹ̀kẹ́. Wọ́n yóò wá ewé ẹ̀kan. Wọ́n ní ilé jíjó nímú ní mọ̀gbó ẹ̀kẹ́, àròdá òjò nímú ní mọ̀gbó ẹ̀kan. Igi ẹ̀kẹ́ yìí á gé, á fi tilẹ̀, á kó ìmọ̀ àti ewé lé lórí, á máa sùn sábẹ́ ẹbẹ̀. Ó dàbí kíní bá tá à ń ṣe sáwọn ilé wa ní ìsìn káàkiri. Arákùnrin tí à ń pè ní Ọláàrọ́dẹ yìí, tó bá ti dẹ̀gbẹ́ lọ, ẹran tó bá pa ó ń kó síbẹ̀. Nígbà tó yá, àwọn èèyàn wá ń rẹran ọ̀gbẹ́ ń bẹ̀. Ṣé mọ̀ pé kò dàbí ìsìn tá à ń ra màálùú? Wọ́n bá ní ìnáwó ṣe, awọ ẹran ọ̀gbẹ́ lọ bẹ̀. Nígbà tó yá bí eré, àwọn ọdẹ ń darapọ̀ mọ́ ń bẹ̀. Ó pa erin, ó sì wá sí Ifẹ̀. Ó wá sọ fún àwọn èèyàn rẹ̀. Wọn ò fẹ́ tẹ̀lé ọkùnrin yìí, kó má yẹ pé ló fẹ́ tàn wọ́n pa, ṣùgbọ́n àwọn méjì tẹ̀lé nínú àwọn èèyàn rẹ̀ tí wọ́n tẹ̀lé. Bí eré ibẹ̀ yẹn di ibi tí àwọn àgbẹ̀, àwọn ọdẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ti ń ta ọjà. Wọ́n wá ń pè bẹ̀ ní ọjà Ifẹ̀. Lẹ́yìn ọjà Èjìgbò Mẹ́kùn, ọjà kan wà ní Rẹ́mọ. Lẹ́yìn ọjà ti Rẹ́mọ tí ọba Lùfọ́n dálẹ̀, ọjà tó tún kù ní ọjà Afẹ̀ tó wà ní ibi tá à ń pè ní Apòmù ní ìsìn. Nígbà tó yá, ọjà yìí di ńlá. Ẹran ni wọ́n ń tà tẹ́lẹ̀,
wọ́n ń ta iṣu ńgbà tó yá, ó kú wá yá wọ́n ń ta oríṣiríṣi nǹkan. Ibẹ̀ náà ni ìjà ti ṣẹlẹ̀ láàrin Ìjẹ̀bú àti Òwu kan tó di ogun Òwu nígbà náà. À ń bọ̀ ńbẹ̀. Ọjà yìí wá kúkú di international market. Nígbà tó yá wọ́n ń ta ẹrú ńbẹ̀, wọ́n ń ta ẹrú. Àwọn èèyàn wá láti Ọ̀yọ́ ilé over 100 kilometers ni wọ́n ti ń bọ̀ ànájà bẹ́ẹ̀ láti Burkina Faso. Àwọn kan náà láti Ilé Ifẹ̀. Wọ́n ń kó góòdì lọ, wọ́n ń kó àkún, wọ́n ń kó ìlẹ̀kẹ̀, oríṣiríṣi ìlẹ̀kẹ̀ wọ́n ń kó wábẹ̀. Ọ̀yọ́ náà ń kó nǹkan wábẹ̀, ṣùgbọ́n tí àwọn èèyàn láti apá abẹ̀ yẹn ń kó wájú ní ẹrú láti wá tà ń bẹ̀. Ẹ má gbàgbé pé mo sọ pé láyé Aláàfin Abíọ́dún òun la fòpin sí òwò ẹrú officially. Ṣùgbọ́n ẹ mọ̀ pé àwọn tó ń yọ ọ́ ṣe wọ́n mọ bí wọ́n ti bá ṣe bí àwọn òfin ṣe wà. Kán mọ́ ta gbó kan mọ́ mú gbọ́, àwọn tó ń tà wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe. Àwọn tó ń gbé cocaine wọ́n mọ bí wọ́n ṣe ń gbé. Mi ò sọ pé cocaine dá ẹ mọ́ sí mi gbọ́ o. Ohun tí mo sọ ni pé lórí pé òfin de òwò ẹrú àwọn kan yọ ọ́ ṣe. Ọmọ ọba kan wà tó ń jingiri nínú òwò ẹrú ṣíṣe. Ṣé ẹ mọ̀ pé Yorùbá pọ̀ wọ́n ní ìdọ̀bálẹ̀ ń ṣèwà gbogbo ẹ̀rín kọ́lẹ̀fẹ̀. Ọmọ ọba yìí bá a bá rí àní mọ̀ pé èèyàn bẹ́ẹ̀ ni. Wọ́n ń pè ní Àkànbí Àólẹ̀. Kí ni ìtumọ̀ Àólẹ̀? Tó bá rí àwọn àgbà níbi tí wọ́n dúró sí gẹ́gẹ́ bí akẹ́yọ kò gbọ́dọ̀ máa dọ̀bálẹ̀ fún gbogbo èèyàn. Akẹ́yọ kì í dọ̀bálẹ̀ káàkiri. Bẹ́ẹ̀ náà sì ní Nífẹ̀. Sòókò kì í dọ̀bálẹ̀ káàkiri. Ó lójú àwọn tí Sòókò lè dọ̀bálẹ̀ fún. Sòókò lè dọ̀bálẹ̀ fún Sòókò àgbà. Tó bá rí Sòókò tó jẹ́ àgbà Sòókò, ó lè dọ̀bálẹ̀ fún baálé ilé wọn. Gbogbo Sòókò sì gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún Ọọ̀ni. Bẹ́ẹ̀ náà ló rí l'Ọ́yọ́. Tó bá ti wá rí àwọn àgbà, a ní Àólẹ̀ fágbà o, Àólẹ̀ fágbà o, Àólẹ̀ fágbà o, ni wọ́n ń pè ní Àólẹ̀. Ṣùgbọ́n òun náà ló tún ń jẹ́ orúkọ kan tá à ń pè ní aró gangan. Wọ́n á ní bó ti ń sọ pé òun hólẹ̀ yẹn, Àólẹ̀ yẹn gangan, inú ẹ̀rọ gangan ni o, aró gangan. Òun náà ni Àólẹ̀, òun náà sì ni aró gangan. Ọmọkùnrin yìí ó ní ọ̀rẹ́ kan tá à ń pè ní Oyèdùn, babaláwo ni, ṣùgbọ́n ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. Wọ́n wá láti Ọ̀yọ́ ilé, wọ́n wá sí ọjà Àpòmù. Àkànbí a máa wá sọ́jà Àpòmù dáadáa. Nígbà tó fi ti di òwò ẹrú, òun náà wówó míì ṣe, ó pawó dà ó táwo ṣe. Nígbà tí wọ́n ń bọ̀ lọ́nà, ó pe Oyèdòkun, ó kó owó kan fún Oyèdòkun. Olóyèdòkun bá ń gba owó ìdání kó mọ́ náà nàkúnà. Òun sì lè má fi ra nǹkan kan o. Owó tó wà lọ́wọ́ òun yìí kí wọ́n bá ọjà tó bá rà wọ́n máa gbé lọ lé. Oyèdòkun ti fọkàn sí. Oníkálukú wọ́n túká ńgbà tí wọ́n dé ọjà. Òun ra ń tó fẹ́ rà, Oyèdòkun náà ra ń tó fẹ́ rà. Nígbà tó yá, Àkànbí rí nǹkan tó fẹ́ rà, owó sì ti tán. Ó ń wá Oyèdòkun kiri. Nígbà orí Oyèdòkun bá ń kówó ọwọ́ ẹ̀, Oyèdòkun lòun ti ná. Òun á fún ọ tó ń bá dé Ọ̀yọ́, ọ̀nà owó mi láì sọ fún mi. Ìwọ náà ló ní o lè mọ́ ló jẹ́ kí n. Ó sì dákẹ́, ó lóun ń bọ̀. Ṣé ẹ mọ̀ wípé ó lè mú ẹsẹ̀ ó lè tọ̀ lórí àpáta? Àkànbí wá àwọn tó ń ra ẹrú lọ, aró gangan Àólẹ̀, ó wá wọn lọ, ó sì rí wọn. Ṣé ẹ rẹ̀ rú? Wọ́n láwọn ó rà, ó sì gbowó lọ́wọ́ wọn. Ó bá wá bá Oyèdòkun bí tó Oyèdòkun jókòó sí. Ó yá, yáyà sáré wo wá bá wọn kínní. Ó tan Oyèdòkun, ó sì fálé àwọn tó ń ra ẹrú lọ́wọ́. Wọ́n mú Oyèdòkun lọ. Bí wọ́n ti mú un lọ ló ń ké. Àwọn ẹ̀ṣọ́ sì ti wà nínú igbó káàkiri. Igbe tí wọ́n ń ké òun ni àwọn gbọ́. Iye tó Oyèdòkun ké ni wọ́n gbọ́. Wọ́n jáde síta. Níbo lẹ ti rí? Wọ́n mú wọn, wọ́n ju Oyèdòkun lẹ̀. Wọ́n sá lọ. Wọ́n mú Oyèdòkun padà sáàrin ìlú. Wọ́n bá Àkànbí níbi tó ti ń di ẹrù, àwọn ẹrù tó rà, tó ń dirú kẹ́tẹ́kẹ́tẹ́, ẹrù ẹṣin àti àwọn tó gbé wá. Wọ́n mú Àólẹ̀ Àkànbí, ó dọ̀dọ̀ baálẹ̀. Baálẹ̀ ni wọ́n ń jẹ lápòmù ńgbà náà. Òfin sì ti wá ẹni tó bá ta ẹrú tàbí tó bá ra ẹrú tí wọ́n bá rí mú, pípa ni. Ọọ̀ni ti fọwọ́ sí, Aláàfin ti fọwọ́ sí. Nígbà náà ó ní mo ṣe ń pariwo pé àní bàbá mi Ọọ̀ni Ìrìṣà, bàbá mi ikú bàbá yèyé, ó mọ̀ dọwọ́ yín. Ẹ gbọ́ ohun tí bàbá Ìwé Adó sọ pé àgbàlẹ̀ méjèèjì o, kì í ṣe tọjọ́ orí o. Bàbá daṣọ eégún fún ọmọ ọjọ́ mẹ́jọ, ohun ará ọ̀run ìkí ará ọ̀run láàkì o. Lọ́jọ́ orí àgbà ní tìpò kò sẹ́ni tó jù yín lọ nílẹ̀ òtù. Mo bẹ̀ yín, orí adé bẹ̀ yín, mo falálẹ̀ bẹ̀ yín, ìṣera yín lọ́kan. Àṣẹ tí Aláàfin ìgbà náà pa àti Ọọ̀ni ìgbà náà ó múlẹ̀ pé àtẹrú mọ́. Ìyá sì ń jọ ọmọ òtù òjíire o, ẹ̀jígìrì o. Kí wàá ló ṣẹlẹ̀? Wọ́n ti mú Àkànbí dọ́dọ̀ baálẹ̀ Àpòmù. Òfin sì ní pé kí baálẹ̀ Àpòmù kó dájọ́ ikú fún, torí pé àṣẹ ti wà lọ́wọ́ baálẹ̀ Àpòmù pẹ̀lú àtìlẹyìn Aláàfin àti àtìlẹyìn Ọọ̀ni. Ṣé wọ́n pa Àkànbí? Tí wọn ò bá pa Àkànbí, kí ni wọ́n ṣe fún un? Kí ló sì tẹ̀yìn rẹ̀ yọ? Ẹ jẹ́ á pàdé nínú abala tó kàn. Ọlọ́run ràn wá lọ́wọ́. Lẹ́ẹ̀kan sí ẹ mọ́ gbàgbé stúdíò wa iṣẹ́ ń bẹ. Mo mọ̀ pé Ọlọ́run ó lò ọ́. Ìwọ tó ń wò mí, Ọlọ́run ó lò ọ́. Ọlọ́run tiẹ̀ sì ti ń lò ọ́. Kò sí ní tó kéré, kò sí ní tó pọ̀ jù. Ẹ jẹ́ á pa ọkọ̀ kájọ sí. Ìsínwó ìkòròwò ẹja bá ti wò lálẹ́ odò ìbùnibù. Ire o.